Television àwọn ló ń wí. Amoka Television àwọn ló ń sọ. Bó ṣe program television ni. Ọmọọba Agunbíadé Abdulwase Olúwatóbi tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Yaya Agbára. Ọmọ bíbí ìlú Agbára ní Ogun State ni mí. Mo lọ sí St. Mary's Nursery and Primary School Lókòkò Maiko. Láti bẹ̀ mo proceed sí Ìgànmọ́dé Grammar School Lọ́tà. Lẹ́yìn tí mo ṣe tán bẹ́ẹ̀ mo gain admission sí UI. That same year mo gain admission sí Nigerian Defence Academy ní Kaduna. But unfortunately mi ò lè ṣe tán ní Nigerian Defence Academy. Mo travel lọ sí Ghana. Mo ṣe first degree ní biological science náà OND ní Kumasi Polytechnic. But presently mo ṣe criminology and security studies ní Nigerian Open University. I'm a member of Nigerian Institute of Transportation. Tí mo ṣe náà presently as a professional course. Ẹ̀rọ ṣe mọ̀ téèyàn bá lọ sí ilẹ̀ Àwórì in general tó bá dárúkọ bàbá ńlá wa tí wọ́n ti papòdà Chief Muhammad Ìṣọ̀lá Agunbíadé tí gbogbo èèyàn mọ̀ sí Ètùtùláyé, the pioneer transport provider in Agbára Kingdom and its environ. Ètùtùláyé transport service jẹ́ service tí ó provide the transportation for all. When I mean all, most of the leading companies l'Agbára in the 80s, in the 90s, Ètùtùláyé transport service tí grandfather mi tí wọ́n manage tí wọ́n ní òun ni. Daddy mi náà àwọn ni tó jẹ́ ọmọ Ètùtùláyé tá à ń sọ yìí, àwọn ni director CEO àti director Agunbíadé Nuru and Sons, the transport company náà nìyẹn náà tóun náà provide the transport service fún Nestle, Better Glass Nigeria Limited, Similar Bisham àtàwọn companies bẹ́ẹ̀ bẹ́ẹ̀ l'Agbára. So orí iṣẹ́ yìí náà lèmi náà gúnlẹ̀ táwa náà provide transport service in another way. Àwa ń provide transport service fún àwọn tó àwọn mọ́tò ẹrù, àwọn mọ́tò tó ń kó èrò, àwọn ọ̀kadà là ń rà táwa fi ṣe, but transportation ni mo deal pẹ̀lú, especially land transportation when it has to come to motorcycle, tricycle, buses. So gbogbo àwọn eléyìí ni à ń ṣe. Mo wá kẹ́mi nídìí iṣẹ́ yìí, mo wá ní oore ọ̀fẹ́ nígbàtí tenure àwọn alákòóso ẹgbẹ́ kẹ̀kẹ́ márúwá l'Ógùn State tí tenure tó kọjá tí regime wọn tán tí wọ́n fẹ́ yan ẹlòmíì sí ipò alága. Èmi kékeré yìí ọmọọba Agunbíadé Abdulwase Olúwatóbi tí ìnagijẹ jẹ́ Yaya Agbára ni wọ́n yàn tó jẹ́ state chairman Tricycle Owners and Riders Association of Nigeria. So èmi ni Ọlọ́run kádàrá kí n jẹ́ alága wọn pátápátá lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmọ̀ràn tí máa fún àwọn ọ̀dọ́, mo máa ń sábà sọ gbogbo àwọn tó bá súnmọ́ mi pé kó máa follow adéjì olóyìnbó kan tó sọ pé whatever worth doing at all, worth doing well. Gbogbo nǹkan tí yàn bá rò pé òun fẹ́ ṣe tó bá wọ́ gbá kíní yìí ó yẹ kí n ṣe, kéèyàn gbìyànjú kó ṣe dáadáa kí gbogbo èèyàn mọ̀ pé nǹkan tó mọ̀ fún rẹ̀. And téèyàn bá wà lójú ọ̀nà kan kó wà loyal and dedicated to that cause. Kéèyàn
kéèyàn báwo loyalty kéèyàn fi trust ẹ̀ sínú nǹkan yẹn kó fi gbogbo nǹkan tó bá ní kó wà kí wọ́n ní ìfọkàntán náà kéèyàn ní ìfọkàntán níbi tó bá wà kó lè mọ̀ pé bí ìlú wà ara àwọn nǹkan tó jẹ́ kí àwa ní oore ọ̀fẹ́ ta níní a ní ìfọkàntán ibi tá à ń lọ là ń dúró sí wọn mọ̀ wá lálágàbàgebè a sí lọ́tún ká tó wà lọ́sí eléyìí ló ń pa púpọ̀ àwọn ọ̀dọ́ wa. Wow. First, can come to our local setting nítorí pé all politics are local. Èèyàn kan lèèyàn wò nílé kó tó di pé àwa náà dẹni táwọn kan wò. My local mentor, ẹni tí mo kọ́kọ́ ń wò pé this man is doing well in the political setting. Òun ni ọ̀gá mi Chief Abayomi Tella tí ìnàgí wọn jẹ́ Karachi, the former executive chairman of Ado Odo Ota local government. Nǹkan tó jẹ́ kí n rí wọn gẹ́gẹ́ bí mentor mi ni pé at the early stage ni wọ́n ti man Sado chairmanship Ado Odo Ota local government at a very young age. But my main mentor, the person on whose back I rode to this seat, the person that gave me the room to be who I am, the person I took after him name-wise as my name icon, Yayi Agbara. Gbogbo alamọ ẹni tá à ń sọ yìí, ẹni tí mo jí Yayi yẹn mú lọ́dọ̀ ẹ̀, Senator Solomon Olamilekan Adeola, Yayi FCA, ọ̀gá mi pátápátá nìyẹn. That is my mentor. That is my mentor. Mo tuntun sọ lẹ́ẹ̀kan, mentor mi gangan nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala. Allazi ja'ala lakum al-arda firasha was-samaa binaha. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba kan ṣoṣo tó tẹ́ ilẹ̀, tó wá fi sánmọ̀ tó gbéga, tó fi ṣadé lórí ilẹ̀. Agbára Ọlọ́run ló tó bẹ́ẹ̀. Ọlọ́run Ọba yìí ló wò mí, ó gbé mi láti ilẹ̀, ó wá gbé mi sókè tí ó ń ṣe agbára mi. Èèyàn kan la kọ́ máa dúpẹ́ fún Ọlọ́run, la kọ́ ń dúpẹ́ fún. Tá bá wá dúpẹ́ fún Ọlọ́run, tá mọ̀ pé gbogbo àwọn èèyàn tó rọ́ kiri ká wa, Ọlọ́run Ọba ló fi wọ́n ṣàánú wa. Màá wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi, wọn ò sí láyé mọ́, wọ́n ti kú. Prince Nurudeen Agunbíadé Saraki Adini tìlú Àgbàrá nígbà ayé wọn, k'Ọlọ́run bá ń foríjì wọn, k'Ọlọ́run bá ń tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀, kí Ọlọ́run kó túbọ̀ bá ń ṣe àlékún ìkẹ́ àti kàrámọ̀ fún wọn. Allahu ighfirlahu fil qubur. Nínú sàréè tó wà, k'Ọlọ́run bá ń foríjì wọn, kó bá ń ṣe ìkẹ́ fún Risikat Agunbíadé, ìyá tó bí mi nìyẹn. K'Ọlọ́run kó jọ nínú àánú ẹ̀ kó bá ń ṣàánú wọn. Wọ́n wà láyé, k'Ọlọ́run jọ túbọ̀ jẹ wọn mọ́ pẹ́pẹ́pẹ́. Màá wá kí bàbá mi láyé, bàbá kú ẹni tó kù fún mi bàbá lọ́wọ́lọ́wọ́ báyìí tí òórùn ẹ̀ la fi ń sáṣọ nílùú Àgbàrá, His Royal Majesty Ọba Barrister Lukman Jayeola Abimbola Agunbíadé, olótè kẹta Alágbára àti ìlú Àgbàrá, and is a barrister as well. K'Ọlọ́run ẹni tí máa kí jù nìyẹn. Àwọn ní òpó tó wà lẹ́yìn ọgbà mi tí ó jẹ́ kó wo. Àwọn làwọn èèyàn ti júmọ́ mi lára tí wọ́n fi lè táànú wọn ò jẹ́ kó tọwọ́ bọ ojú wa. Mo dúpẹ́ lọ́wọ́ wọn, mo kí wọn. Máa kí political father mi, because nínú family wa òṣèlú náà ni wá. Àwọn tí máa kí ti bá ní kí n máa ká ó máa pọ̀, but then tí máa kí Chief Rasheed Agunbíadé, former CAC chairman,
Agbára LCDA, so àwọn ní political father mi, so àwọn èèyàn pọ̀, gbogbo family mi, ìyàwó mi, àwọn ọmọ mi, gbogbo wọn pátápátá, because gbogbo àwọn ènìyàn ló support tí Yayi Agbara fi ń jẹ́ Yayi Agbara.